káàbọ̀ sí ìkànnì Òwérèké TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ ń wo ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Lórí ìkànnì yìí, a máa ń ṣe àgbéyẹ̀wò lórí ewúrẹ́. A máa ń sọ̀rọ̀ nípa ohun tí a lè rí kọ́ lára ewúrẹ́, àǹfààní àti ìwúlò èyí tí ewúrẹ́ ní. Ní ayé àtijọ́, nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run, ewúrẹ́ wà lára ẹranko tí Ọlọ́run kọ́kọ́ dá. Tí Ọlọ́run sì rí pé ó wúlò, ó ń ṣe àǹfààní fún àwa ẹ̀dá ènìyàn. Ewúrẹ́ kò sí fún jíjẹ nìkan. Ewúrẹ́ ní àmúlò tó pọ̀ èyí tó ń ṣe fún àwa ẹ̀dá ènìyàn. Fún àpẹẹrẹ, ní àṣà Yorùbá, ní ilẹ̀ Yorùbá, a máa ń fi ewúrẹ́ ṣe ètùtù, a máa fi ń ṣe ìrúbọ. Tí wọ́n bá ní àṣà Yorùbá, wọ́n á ní tó bá wo òye, tó bá rí nǹkan síyàn pé bí ẹni yìí o kò ní pẹ́ kú o, ewúrẹ́ náà fi máa ń ṣe ìràpadà fún ẹni yẹn. Wọ́n á pa ewúrẹ́ kẹ́ni yẹn bá kó lè wà láyé. Àǹfààní tí a rí lára ewúrẹ́ ó pọ̀ gidi gan. Iyì tó wà lára ewúrẹ́ pọ̀ gan. Ọlọ́run dìdí dá ewúrẹ́ fún lílò àwa ènìyàn ni. Bó ti wà ní àṣà Yorùbá, bẹ́ẹ̀ náà ló wà nínú Bíbélì. Nínú Bíbélì ní májẹ̀mú láéláé tí àwọn ènìyàn ń pè ní Old Testament. Ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ mọ̀ wípé tí wọ́n bá ti dẹ́ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ wọn bá ti pọ̀, tó máa di pé Ọlọ́run ti ń bínú, wọ́n á wá lọ mú ewúrẹ́, wọ́n á pa, wọ́n á fi ṣe ìrúbọ fún Ọlọ́run. Ewúrẹ́ wà lára ẹranko tí Ọlọ́run tẹ́wọ́ gbà, èyí tí Ọlọ́run dá dáradára fún ìwúlò àwa ènìyàn. Tó má sì ti pa ẹran yìí, tán ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ìrúbọ ẹbọ wọn máa gbà. Ọlọ́run á foríjì wọn, á dáríjì wọn, ohun gbogbo tó máa ń ṣe á máa lọ ní dáradára. Bẹ́ẹ̀ náà ni ní àṣà Yorùbá, ní ilẹ̀ Yorùbá tiwa, ní ìgbà ayé àtijọ́ tí ìpọ́njú tó bá pọ̀ jù nílùú, tí bí ìgbóná, bí àìríṣẹ́, tí gbogbo ìlú ṣà ń dàrú, tí wọ́n rí ọ̀nà àbáyọ, ewúrẹ́ yìí náà máa pa tó máa fi ṣe ìràpadà tí ìlú fi máa tòrò tó fi máa túṣẹ. Yàtọ̀ sí eléyìí, nǹkan tí ewúrẹ́ ń ṣe fún àwa ènìyàn ó pọ̀ gan. Kò ń ṣe ẹranko tí a lè kó yín ẹ̀kẹ́rẹ́ rárá tàbí tí a lè bì ṣubú, nítorí pé àǹfààní tó wà lára ewúrẹ́ ó pọ̀. Ohun tí ewúrẹ́ ń ṣe fún àwa ènìyàn kò ń ṣe kékeré. Ewúrẹ́ òun ni a fi ń ṣe ìràpadà fún wa, òun la fi ń ṣe ìrúbọ. Tí ènìyàn bá ń wá ọmọ, wọ́n á ní kó gbé ewúrẹ́ pọ̀n. Èmi ti rí dáadáa. A wá lọ sọ́jà, wọ́n á lọ máa jó, wọ́n á lọ máa bá ewúrẹ́ jó. A gbé ọmọ pọ̀n, a máa gbé ẹran jó pé òun ti pọ́n ọmọ, kò ń rí ọmọ pọ̀n. Ọlọ́run dá ewúrẹ́ dáradára ju àwọn ẹranko tó kù lọ. Tí ẹni tó ń wá ọmọ bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, ó máa lóyún, ó máa bímọ. Nígbà mìíràn ẹ̀wẹ̀, tí obìnrin bá lóyún tí kò tètè bímọ, tí oṣù ẹ̀ ti lé tó ti kọjá, ewúrẹ́ yìí òun náà máa pa, tó máa ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, tó máa fi ṣe àṣejẹ fún aláboyún yìí tó fi máa bímọ wẹ́rẹ́. Lára àwọn àṣà Yorùbá, ewúrẹ́ náà fi máa ń ta obìnrin tó máa ń lọ sílé ọkọ, náà fi máa ń ta lọ́rẹ. Wọ́n á ní kó gba ewúrẹ́ yìí o, bó ṣe ń lọ o, á máa bí wẹ́rẹ́ bí ewúrẹ́ ṣe ń bí wẹ́rẹ́. Ewúrẹ́ ní àmúyẹ tó pọ̀ lára. Kò ń ṣe jíjẹ nìkan ni ewúrẹ́ wà fún. Kò yẹ ká kóyún ewúrẹ́ kéré. Ó yẹ ewúrẹ́, Ọlọ́run dá kó máa bá àwọn èèyàn gbé, kó máa ṣoore fún wa. Olóore ni ewúrẹ́ jẹ́. Nílẹ̀ Yorùbá, a máa fi ewúrẹ́, a máa fi ṣèkómọ. Kò sí ohun tí a kì í fi ewúrẹ́ ṣe. Fún tí èèyàn bá ní ìdojúkọ, bóyá èèyàn ò ríṣẹ́, àbọ́nà èèyàn ń dàrú, tán ti wọ̀ ọ́ lọ sọ́dún, tán ti ro gbogbo ẹ̀ lọ, wọ́n á pa ewúrẹ́, wọ́n á fi ṣètùtù fún ilẹ̀, wọ́n á fi ṣètùtù fún omi, wọ́n á fi ewúrẹ́ ṣètùtù, ọ̀nà ẹni náà á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní là. Ewúrẹ́ jẹ́ ẹranko tí kò kì í yájú, tó jẹ́ ẹranko tó ní ìwà ìrẹ̀lẹ̀, tó ní ìwà ìpẹ̀lẹ́. Ó dẹ̀ máa ń wòye, kò dẹ̀ kí ń kọjú ìjà síyàn, kò kí ń tètè báyàn jà. Ṣé ewúrẹ́ jẹ́ ẹran gidi èyí tí Ọlọ́run tó ṣe fún wa, fún àwa ènìyàn láti máa lò fún ààbò, fún ìlera wa. Ewúrẹ́ ní oríṣiríṣi ohun tó pọ̀ lára. Fún àpẹẹrẹ, bí wàrà táwọn olóyìnbó ń pè ní goat milk. Ṣẹ́yìn mọ̀ pé tí èèyàn bá ń wá ọmọ, tó bá mú goat meat yìí
tó mú àwọn nǹkan kan àtàwọn nǹkan kan mọ́ tó bá mú ó máa lóyún. Ṣé mọ̀ pé goat milk yìí wàrà nínú ẹ̀ wọ́n lè mú nínú ẹ̀ tán lè fi ṣe ìpara àti ọṣẹ tá fi máa wẹ̀. Ewúrẹ́ jẹ́ ẹranko tí Ọlọ́run dá tó dá dáradára tó yàtọ̀ sí àwọn ẹranko tó kù nítorí pé àmúyẹ àti ìwúlò tó wà lára ewúrẹ́ ó pọ̀ gan tá a lè rí ó pọ̀ ju ẹranko míì lọ. Ṣé wá rí bí ewúrẹ́ ṣe ní gbogbo àwọn àmúyẹ yìí? Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ewúrẹ́ ò kí ń gbéraga, kò kí ń ṣafẹ́fẹ́ yẹ̀yẹ̀, kò kí ń sọ pé èmi mo tó báyìí, èmi mo pọ̀ báyìí. Rárá o. Ewúrẹ́ ní sùúrù, ó níwà ìrẹ̀lẹ̀, ó dùn láti máa bá ènìyàn gbé fún ìfọ̀kànbalẹ̀ àti fún ìfẹ́. A ò ní rí jù báyìí lọ lónìí. Tó bá tún dìgbà ní ìgbà míì máa tún sọ̀rọ̀ lórí iyì, ìmọ̀, àǹfààní àti ẹ̀kọ́ èyí tí a lè rí kọ́ ní ara ewúrẹ́. Màá tún tẹ̀síwájú láti jẹ́ kí ẹ mọ bí iyì ewúrẹ́ ṣe pọ̀ tó ṣe pọ̀ ju àwọn ẹranko Ẹ ṣé gan ni. Ẹ jọ̀wọ́ tí ẹ bá rí i pé ó ní nǹkan tó yẹ kí n sọ tí mi ò fi kún, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sórí comment section, tàbí ó ní bẹ́ẹ̀ ṣe rò pé ó ṣe yẹ kí n ṣe gbégbà tí mi ò gbégbà bẹ́ẹ̀ yín ṣe lérò pé mo ṣe lè gbégbà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èròǹgbà yín ẹ fi ránṣẹ́ sí mi, wọn ò yẹ̀ wò, màá sì ṣe àtúnṣe. Ẹ ṣé gan ni.